but eléyìí labeeb sheik labeeb lágbàjì ló ń sọ̀rọ̀ nbí ṣe rí the next show tí bàbá yẹn ṣe kò ń ṣòun ló ń sọ̀rọ̀ ẹ máa gbọ́ eléyìí lọ. sẹ́ni tí ó tún ní àṣẹ́kù kan sínú mọ́ kálukú náà bímọ náà wà náà bímọ náà ó ti ń lọ almost something days mẹ́rin nísìn so kò dùn mọ́ kálukú náà àkàlágbára lórí ẹ̀ mọ́ láti gbé ká lọ mú kóńbẹ́ ni àfi pẹ̀lú òfin ilé ẹjọ́ yìí múyàn kéèyàn ní ẹ̀ẹ́filẹ̀ ìfún ọlọ́pàá níbẹ̀ lásán mo gbọ́dọ̀ múyàn gan ni ẹ lọ́bẹ̀ ẹ sọ̀dà tẹ́kì ẹ kọ̀wé tábàgà ní nsọ ọlọ́pàá bí abẹ́ sọ̀rọ̀ àdé nísìn ó lè tó ìmọ̀ gírí kẹ́tó dé kì í yá kì í ṣe pé mo tún ẹjọ́ mi gbé dìde o mi tún ẹjọ́ kankan gbé dìde mi sì tó bẹ́ẹ̀ láti tún ẹjọ́ kankan gbé dìde o torí pé wọ́n ti bẹ̀ wá ọmọ àlè lọ́sìn máa ń bẹ̀ tí ì gbà. tẹ́sí wá ọmọ àlè ni wọ́n ń bẹ̀ tí ò kì í gbà ọmọ àlè ló máa bẹ̀ ló máa wá excuse. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Okay, gbogbo yín. Mo mọ̀ pé gbogbo yín ti rí show yìí. Show the first one. Ẹ mọ̀ pé ó ti di show, ó ti di fídíò méjì tí bàbá labeeb lágbàdì ṣe. Good afternoon. Good afternoon. Yes. Ìyá mi gbé mi sọ́lá mo kí yín. Ó ti di show méjì tí bàbá labeeb lágbàdì tó ṣe. This one was the first one. Me ní play ẹ̀tàn torí mi fẹ́ waste time mo mọ̀ pé a lot of people have seen it because it's about 10 minutes. Ṣé ti yé yín? Bàbá labeeb lágbàdì ló sọ̀rọ̀ nbí. Labeeb lágbàjì sheik labeeb lágbàjì òun ló sọ̀rọ̀ nbí the first video ṣẹ́rí the second video yẹ àwọn sakama jẹ́ àǹkó àwọn ló sọ̀rọ̀ true labeeb lágbàjì ṣó ti yé yín first video yìí ṣẹ́rí kamakuro mo mọ̀ pé sheik lágbàjì ti sọ oríṣiríṣi ọ̀rọ̀ sí ìṣẹ̀ṣe community and about ìṣẹ̀ṣe about àwọn irúnmọlẹ̀ wa about àwọn òrìṣà wa nǹkan tó gbérú àwa báyìí jáde pé we want to stop the major thing mi ti bẹ̀rẹ̀ iṣẹ́ mi ṣó ti yẹyin nǹkan tí mo wá ṣe lórí Facebook yìí mi ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n a lè fi eléyìí lẹ́sẹ̀ and the reason why tí mi dẹ̀ ṣe ní stop mo sọ fún yín láṣọ tí mo ṣe pé èmi ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wọn ò bí baba ńlá kó baba sakama jẹ ẹ̀dá kó sọ fún mi pé kí n má sọ̀rọ̀ sakama jẹ wọn ò bí ẹ̀dá kó sọ fún mi pé kí n má sọ̀rọ̀ ṣé torí ọ̀rọ̀ tèmi ìwọ kọ́ ló wà ní in charge case TaniOlohun ṣé wọ́n ló sùn TaniOlohun ni ṣé wọ́n ní TaniOlohun ń ṣẹ̀ ṣé wọ́n ló sùn ẹ̀ ìwọ àti àlìfùfù mi ìwọ ṣó àlìfùfù náà lẹ́nujọ́ mẹ́ta because gẹ́gẹ́ mi sọ fún mi mo busy ti sàkámàjẹ tí mo wò lánàá gan mo fi sùn ni bí mo ń sùn mo kàn gbé sí pé kí tẹ̀ gbọ́n nǹkan tí mo sùn lọ lórí ẹ̀ but mo get àwọn some vital information bẹ́ẹ̀ so mi ìfẹ́ sọ̀rọ̀ nípa because nǹkan tèmi ò bá gbọ́ tí mi ìdẹ̀rí mi ń sọ̀rọ̀ lórí ẹ̀ mi ìfẹ́ sọ̀rọ̀ lórí àlìfùfù even though pé mo jẹ́rìí àlìfùfù mo jẹ́rìí ẹ̀ pé òun náà máa ti sọ̀rọ̀ but torí pé mi tí ìwo show ẹ̀ mi ní sọ anything lórí ẹ̀ tí sàkámàjẹ tí mo wò òun ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ṣó ti yé yín bọ́ mo lè fọwọ́ sọ̀yà pé àlìfùfù náà ti sọ̀rọ̀ ṣe bá àlìfùfù ló jáde lọ́jọ́ kìíní àná lórí ọ̀rọ̀ yìí mi ní sọ̀rọ̀ ń pa ẹ̀ mọ́ mo ti dákẹ́ mo ti ṣe kinní kan mi ní sọ̀rọ̀ ń pa ẹ̀ mọ́ kò tójọ́ mẹ́ta kí tẹ̀ níjọ́ mẹ́ta àbíjọ́ méjì tó fi padà wá tó fi wá ń give excuses fún àwọn fans ẹ̀ tó ń advice ẹ̀ pé kó má sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí mọ́ tó fi wá fún wọn lẹ́ excuse tó fi máa jẹ́ pé kóun fi sọ̀rọ̀ ìyẹ́ àlìfùfù o but láti last show tí mo ṣe show mi tí mo ṣe last lórí ọ̀rọ̀ yìí mi tí ìráyè wo show àlìfùfù so mi lè sọ̀rọ̀ nípa nǹkan tó ti sọ nínú ọ̀rọ̀ yìí but tí sàkámàjẹ mo wò ní òru àná mọ́júmọ́ àárọ̀ mo wò mo gbọ́ majority mi dúró gbọ́ owó ẹ̀ but àwọn vital part of the show mo wò sàkámàjẹ you are nothing o kì í ṣe anything nínú ayé ọ̀rọ̀ TaniOlohun ló gbé e jáde bí wọn náà ṣe máa ń sọ pé ọ̀rọ̀ TaniOlohun ló gbé wa jáde fine èmi accept ṣe wọn understand ọ̀rọ̀ TaniOlohun ló jẹ́ kó mọ̀ wá èmi ò care èmi ò mind yes because àwa ò lè jókòó lẹ̀ ká rí pé èèyàn tó jẹ́ pé ọmọ èèyàn tó wà nínú ìṣẹ̀ṣe kàdẹ̀ gbójú ń bẹ̀ just like that ṣó yẹ bọ̀ ìwọ náà ọ̀rọ̀ TaniOlohun ta ló mú ẹ nínú ayé ta ló mọ sàkámàjẹ ta ló mú ẹ tẹ́lẹ̀ tí ò bá kí ń ṣe ọ̀rọ̀ TaniOlohun òun ló gbé ẹ ìwọ pẹ̀lẹ́nu ẹ jíjóná yẹ ó wá ń sọ wípé alẹ́ ẹ̀ lè gbàdúrọ̀ ṣó ti ráyè ẹ lóde ṣó ti rí pé ọ̀dẹ̀ ni ẹ ṣó ti rí pé ò ní ìlàkàyè ó ní wọn ò lè gbàdúrọ̀ àwọn wo ló ń bẹ gbá match in the first place àwọn wo ló ń bẹ gbá match ẹ jù mo ti gbàgbé jẹ́ ń gbé fóònù sí silence àti do not disturb àwọn wo ni ó ń bá ẹ gbá match àwọn wo ló ń bẹ ṣe competition
àwọn wo ló ń bẹ ṣe competition? Kò sí anybody tó ń bẹ ṣe competition, ìṣẹ̀ṣe ò bẹ ṣe competition. Ẹ lọ wo show mi láti ìgbà tí kinní ti bẹ̀rẹ̀ tí mo ti ń sọ̀rọ̀ nípa TaniOlohun. The reason why tí èmi ò fi lè bẹ̀bẹ̀ kí n jáde kí n sọ pé mo fẹ́ bẹ̀, because mi lè sọ fún yín pé okay, TaniOlohun is 100% perfect ní kọ̀kìnìkan àfi tá bá fẹ́ tanra wa jẹ lóko. But the reason tí mi ò fi lè jáde bẹ̀bẹ̀ òun ní ìwà wèrè, ìwà especially irú èèyàn bí ìwọ sakama jẹ àti àlìfùfù, ìwà ẹ̀yin méjèèjì yẹn, èmi ò lè bọ́ta kí n wá apologize. Èmi ò ń ṣe alábòsí, mi lè bọ́ta kí n wá apologize on behalf of TaniOlohun because ẹ̀yin méjèèjì gbọ̀rọ̀ mi dẹlẹ́rù tí ọ̀rọ̀ ò kàn. Ṣebí ẹ lórúkọ èèyàn kan ló bàjẹ́ lẹ fi gbé ni, ẹni orúkọ bàbá òkúta gidi ló bàjẹ́ àbí lẹ fi gbé. That's the major thing tẹ́ ń gbé kiri àbí. Ẹ̀yin kọ́ kò ṣáà ṣe show fún yín, ó dárúkọ yín rí nínú show, ṣó bá yín so ṣe ó ṣe show kankan tẹ́yin fi sọ pé ó kẹ́ fẹ́ fi gbé. Tí yín lẹ wá ẹ wá gbé sórí because of wípé ẹ fi ń pawó. Ẹ lọ máa wo àwọn other shows tí wọ́n ṣe mélòó, how many viewers and how many shares tí wọ́n rí lórí àwọn show yòókù tí wọ́n ń ṣe. Yàtọ̀ sí show TaniOlohun, bàbá yìí wá jáde, bàbá labeeb yìí wá jáde, ó wá sọ ọkàn ẹ̀. By that time kò sí anybody tó tí pé o, by that time òun ò tí pé anybody o, kò tí pé anybody ò tí pé. Ó kàn gbọ́ wípé kéèsì tó ti lóhun ò ṣe mọ́ yìí wọ́n ti gbé jáde, àwọn èèyàn ti ń bínú, àwọn èèyàn ti sọ pé ṣebí labeeb lágbàjì lóhun ò ṣe kéèsì mọ́, èwo tún ni èyí tó tún gbé jáde kíkọ. Bàbá yẹn wá jáde wá clarify rẹ̀, ó wá sọ pé òun ò ṣe kéèsì mọ́ pé àwọn adájọ́ sọ, àwọn agbẹjọ́rò sọ wípé ó ti already dey court, so kò sí ó ti ní procedures tó máa go through kan tó lè ṣe anything. Bó tiẹ̀ jẹ́ pé ìyẹn náà ó ní bá èèyàn tó bá understand the law ó ní bá, but I'm not going to talk, I'm not going to say anything in that aspect. At least for the fact that this man came out, ó dẹ̀ wá sọ fún yín pé òun ti dáríjì o, òun ò court ò kí ń ṣàgbolé o kìnnìkan o, pé òun ti, ó tún wá make àwọn statement kan tó touch mi. Ibẹ̀ ni mo fẹ́ play fún yín láti about 7 minutes because mi fẹ́ pẹ́ lórí show yìí, tó bá possible kó jẹ́ 30 minutes. Ẹ máa gbọ́ about 7, ìgbà tó dé bí 7 minutes. Ẹ máa gbọ́ o. So ẹ dákun bí tèmi ti mọ́ bẹ́ẹ̀ nù o, mi ò ní kankan tí mo tún bá ọmọ yẹn nímọ̀ o. Gbogbo wa láti ti fọwọ́ sí pé epo ti tán, gbogbo gbogbo àwa tí ó ṣẹ̀. Tẹ́tí gbọ́, gbogbo àwọn tí ó ṣẹ̀, gbogbo àwọn tí wọ́n sùn TaniOlohun tí wọ́n fi pé ó ṣe àwọn làwọn ti fọwọ́ sí wípé ó ti tán. This is labeeb lágbàjì speaking. Sheikh labeeb lágbàjì ló ń sọ̀rọ̀ yìí. Ṣé rí the next video tí bàbá yìí ṣe, because there's another video tí bàbá yìí ṣe tó lo kíní yìí tó jẹ́ black báyìí. Mi mọ̀ bóyá ti wo video yẹn, mo wá video yẹn mi tí rí, but mo rí lórí ṣé Gloria blog or something ni. But kí n tó wá ṣe show yìí mo wá mi ò rí because mo wà in a rush, so mi ò rí farabalẹ̀ wá. But eléyìí labeeb, Sheikh labeeb lágbàjì ló ń sọ̀rọ̀ nbí. Ṣé rí the next show tí bàbá yẹn ṣe kò ń ṣòun ló ń sọ̀rọ̀. Ẹ máa gbọ́ eléyìí lọ. Sẹ́ni tí ó tún ní àṣẹ́kù kan sínú mọ́, kálukú náà bímọ náà, wa náà bímọ náà, ó ti ń lọ almost something days mẹ́rin nísìn, so kò dùn mọ́ kálukú náà, àkàlágbára lórí ẹ̀ mọ́ láti pé ká lọ mú kó mbẹ́ ni àfi pẹ̀lú òfin. Ilé ẹjọ́ yìí mú yàn kéèyàn ní ẹ̀fílẹ̀, ìwọ̀n ọlọ́pàá níbẹ̀ wọn lásán, wọn gbọ́dọ̀ mú yàn gan ni lọ́bẹ̀ sọ̀dà tẹ́kì kọ̀wé. Tábàgà ní nsọ ọlọ́pàá bí abẹ́ sọ̀rọ̀ àdé nísìn ó lè tó ìmọ̀ gírígì kẹ́tó dé. Kì í yá, kì í ṣe pé mo tún ẹjọ́ mi gbé dìde o, mi tún ẹjọ́ kankan gbé dìde, mi sì tó bẹ́ẹ̀ láti tún ẹjọ́ kankan gbé dìde o, torí pé wọ́n ti bẹ̀ wá, ọmọ àlè náà sì máa ń bẹ̀ tí ì gbà. Tẹ́tí wá, ọmọ àlè ni wọ́n ń bẹ̀ tí ò kì í gbà. Ọmọ àlè ló máa bẹ̀ ló máa wá excuse. Ìgbà tí ìyá TaniOlohun ti lọ bẹ̀bẹ̀, òun ni máa yìí tún mention bí. Ó ní àfẹni torí ò bá pé àfọ lórí burúkú ni ọmọ àti ìyá máa bẹ̀. Ó lóun respect obìnrin, I will play it. Kẹ́ gbọ́ dáadáa. Èmi fún ara mi sọ. Anyway, ẹ̀yin chicken ni àlìfùfù àti sakama jẹ àtẹ̀yin alákatakítí mi ò ní pay attention sí yín. Èmi fún ara mi sọ, mo ní I am not going to be saying anything about this case anymore. Ní àtìgbà tí ìyá TaniOlohun ti jáde tó ti wá bẹ̀bẹ̀. Ṣùgbọ́n rubbish tí sakama jẹ àti àlìfùfù tó ń sọ lẹ́nu
ni mo fi jáde tó bẹ̀rẹ̀ sí ní fi ọgbọ́n tahùn sí àwọn ìṣẹ̀ṣe. Kí ni ti ìṣẹ̀ṣe nínú gbogbo kíní? Mo dẹ̀ sọ fún yín mo ní tí bí kíní ìṣe ṣẹlẹ̀ táwọn oníṣẹ̀ṣe tí wọ́n bá decide pé àwọn ò ní dá sí, tó bá decide pé àwọn ò tiẹ̀ ní support TaniOlohun rárá, kọ́kọ́ keep quiet. Ṣé anybody máa wá mú wọn ni? Kò sẹ́ni tó máa wá mú wọn. Ẹ̀yin ẹlẹ́nu jébejèbe yìí náà bíi sakama jẹ́ ànàlì fùfú àtàwọn chicken yín àtàwọn wèrè tẹ́jọ́ ń kóra ń kiri. Ẹ̀yin náà lè máa jáde lè máa sọ wípé ẹ̀rí àwọn oníṣẹ̀ṣe ò kí ń support ara wọn. Ẹ̀yin náà lè máa rí ọ̀rọ̀ sọ lè máa sọ pé kò sóní jẹ̀kẹ́ tó support TaniOlohun, ṣùgbọ́n nígbà tó ń ṣe show ọmọ wa ń comment lábẹ́. TaniOlohun ti ṣe show rí tó ti sọ fún yín wípé àwọn oníṣẹ̀ṣe gan ti pè òun pé kóun fi àwọn àáfàá yìí sílẹ̀. Ó ṣe show ó sọ fún yín bẹ́ẹ̀, but etí yín di ẹ̀ ní gbọ́ yẹ. Now àwọn oníṣẹ̀ṣe dìde nígbà tí kíní ìṣẹ̀lẹ̀ láti support ẹ̀. At the end of the day, during the process, ìyá TaniOlohun jáde ó dẹ̀ wá bẹ̀bẹ̀. A lot of people there answer pé okay, ìgbà tí ìyá yìí ti bẹ̀bẹ̀ kí la tó wá láfẹ́ máa kí là ń jà fún. Kíní ti di family issue, let's just leave them to, to finish the stuff. Tó bá jẹ́ wípé ẹ̀yin ò ń ṣe alábòsí, tó bá jẹ́ wípé sakama jẹ́ àti àlìfú ò ń ṣe alábòsí, ṣé ó yẹ kí wọ́n tún wá jáde lẹ́yìn ìgbà tí ìyá TaniOlohun ti wá bẹ̀bẹ̀ kó wá máa sọ fún wa wípé wọ́n pe Ògún ò dá wọn lóhùn, wọ́n pe Ṣàngó ò dá wọn lóhùn, wọ́n pe Èṣù ò dá wọn lóhùn, wọ́n gbé ẹbọ, wọ́n dáfá, wọ́n ṣe gbá, and you expect us to keep quiet? Are you playing? You expect us to keep quiet nígbà tí wọ́n ń sọ gbogbo ọ̀rọ̀ burúkú yẹn tí àwọn orúnmọlẹ̀ wa? Expect pé ká dákẹ́ torí wípé ìyá TaniOlohun ti wá jáde, ó ti wá bẹ̀bẹ̀? No. Ìtorí ẹ̀ ni mo ṣe sọ fún yín wípé àwa ò ní tanu bá àwọn tí wọ́n gbé TaniOlohun lọ kọ́ọ̀tì mọ́. Bàbá òkúta gidi, ẹ ṣáà rí fídíò tó ṣe pẹ̀lú àwọn oníṣẹ̀ṣe tí wọ́n lọ sí kéèsì yìí tí wọ́n lọ sí Ìlọrin lórí ọ̀rọ̀ TaniOlohun. Ẹ rí fídíò tó ṣe tó ya picture pẹ̀lú wọn, tó ṣe fídíò pẹ̀lú wọn. Ẹ ti rí bàbá yẹn ti fi hàn ẹ̀yin wèrè alákatá kí tí ẹ̀sìn torí yín ò pé ó ti show yín wípé òun ti fọra àwọn mọ́ńbẹ̀ tẹ́ ẹ̀ bá lọ́pọlọ. Ó ti sọ fún yín pé òun kò sí nǹkan tóun fẹ́ gbà mọ́ nínú kéèsì yìí pẹ̀lú fídíò tó rọra ṣe yẹ pẹ̀lú àwọn oníṣẹ̀ṣe. Ó ti sọ fún yín pé ara òun ti mọ́, òun ò ní problem mọ́. Ṣó ti yé yín? Ó ti bàbá òkúta gidi, ó ti sọ fún yín pé òun ò jà mọ́ o. The same thing náà ni man yìí, bàbá yìí àlẹ́ ṣèyíkì labeeb lágbàjì. The same thing náà ni bàbá yìí sọ. Ẹ máa gbọ́ fídíò yìí lọ. Ayé wà lórí ayé, orí ìrìn láyé wà. Ẹni tí ò tí kú gbogbo ọ̀rọ̀ fẹ́ni kankan ṣe yẹ̀yẹ́ o. Of course. Wàláhì tàláhì bó ṣe wáyé ara ní gbogbo ẹni tó jẹ́ ọmọlúwàbí pẹ̀lú bó ṣe wáyé. Àfẹ́lẹ́rí ibú nìkan ló kù. Olórí ibú yóò dá fún yín. Àwọn olórí ibú, àwọn wèrè tí wọ́n rò pé lórí kéèsì TaniOlohun làwọn fi lè máa jẹun. Àwọn olórí ibú tí wọ́n tójú ojú àánú wọn ti fọ́ tó jẹ́ pé tí ìkà ló kù. Àwọn ló máa ní pé kí ọmọ yẹn kó sì wà nínú ibi tó wà. Ló máa ṣe gbogbo nǹkan tó pé kó má jáde. Ọlọ́run ẹ̀mí ò sí níbi pé kéèyàn rí nira. Téèyàn bá ti bẹ̀ mí lórí ẹ̀jẹ̀ tó ṣẹ̀ mí ó ti tán. Àgàgà obìnrin bá ti sọ fún mi pé ó ti tán fún gàgà àfáàyà ẹ̀yẹ ó tán. Kódà kó má tó ọjọ́ orí ìyá yẹn. Tàbá ti ń pè é ní ìyá nìyá ń jẹ́ o. Àwọn ò lè ladí bímọ, a lè lóyún sí. Kódà sẹ́yìn bá jẹun lásán sí. Téèyàn jẹun kan sí tí ó tètè pọ́ọ̀jì, tí ó jẹun tètè wálẹ̀. Nísìnyí arọ́ màá nìyàn pé inú mi rí bí mi kátà pé ẹni tí ń lóyún sínú. Respect wà fún ìyá o. You see, this man said he only respect fún ìyá, òun ní respect fún obìnrin pé kó tẹ̀ má tó ọjọ́ orí òun. You know, I was so moved when I listened to this. Àfi tá bá fẹ́ ṣe alábòsí ló kù. Tá bá fẹ́ ṣàbòsí bí ìtàwọn sakama jẹ àti àlìfùfù. Òun ló kù. Àtàwọn chicken yòókù tí wọ́n níṣẹ́ tó jẹ́ pé tí wọ́n bá ti wá sórí social media, ọ̀n tí jẹun bí sakama jẹ. Ìwọ wá ń sọ fún àwa wípé ká dákẹ́ ká má sọ̀rọ̀ mọ́ ká kàn zip ẹnu wa báyìí, ṣùgbọ́n ìwọ ní right láti wá máa sọ̀rọ̀. Ó wá ń sọ fún àwa wípé a lè gbàdúrà ọjọ́ ta ló ń bẹ play game. Ta lẹni tó ń bẹ play game, ta ló ń bẹ ṣe competition sakama jẹ abórajẹ bí ẹlẹ́nu dúdú. Máa bú ẹ dáadáa, máa tún bú ẹ sí. Ta ló ń bẹ play game? Ṣé ìwọ ló sùn TaniOlohun ni? Ìwọ ni TaniOlohun ṣẹ̀, ìwọ ló gbé TaniOlohun lọ sí court. Àwọn tó gbé TaniOlohun lọ sí court wọ́n ti jáde. Wọ́n láwọn ò ṣe mọ́, wọ́n láwọn ti dáríjì, wọ́n ló ti bẹ̀bẹ̀. Ìyẹ́ ẹ̀ ti wọ́ra, ó ti yíra ńlẹ̀. TaniOlohun náà ti kọ lẹ́tà, ó ti apologize sí wọn. Wọ́n dẹ̀ láwọn ti accept. Èwo ní títí ẹ abórajẹ̀bi.
ó lọ sí because ó ní any means of income ju kó jókòó kó ló ń ṣàdúrà wèrè fáwọn èèyàn lọ. tó bá dẹ̀ ti sọ wá àdúrà wèrè yẹn the next place tó yẹ kó wá òun ní orí Facebook. ta ló mú ẹnu ayé kí kéèsì TaniOlohun tó bẹ̀rẹ̀? ta lẹni tó mú ẹ nínú ayé kí kéèsì TaniOlohun tó bẹ̀rẹ̀? àwọn tó wá ní kéèsì gan wọ́n wá sọ fún ẹ wípé àwọn ò ṣe mọ́ sẹ́ pé àwọn ti dúró. ó wá lọ ń lọ́bì ó lọ ń bá wọn owó ló ń bá wọn. ó wá jáde wá ní táwọn tó ń sọ̀rọ̀ yẹn tó bá dákẹ́ ọlọ́mọ jẹ́ ká tún ṣe kiri kan fún orí ẹ̀ ò pé. You are very stupid for that statement. Sakama jẹ́ ìwọ ni mò ń bá wí. Go and do your worst. Who are you? Who the hell are you? Láti sọ fún èèyàn wípé kó má sọ̀rọ̀ mọ́ lórí social media. Ìwọ ló ra data fún mi. Àbí ìwọ ló ra fóònù fún mi. Àbí ibi tí mo jókòó tí mo ti ń ṣe show mi ìwọ ló ní fún mi. Tí wàá wá sọ fún wa pé ká má sọ̀rọ̀ mọ́ kó bá lè fi TaniOlohun sílẹ̀. Ìwọ ló mú TaniOlohun ni. Ṣé ìwọ ló mú jáde kó wá sọ fún wa pé ìwọ ló mú TaniOlohun ká bá lè mọ̀ pé ìwọ la máa bẹ̀? Ìwọ àti àlìfùfù ẹ jáde wá kẹwọ́ sọ fún wa pé àwa ẹ̀yin ni TaniOlohun ṣe o ká bá lè mọ̀ bí tá a fẹ́ dojú ẹ̀bẹ̀ kọ kí ìyá TaniOlohun bá lè mọ àwọn tó máa lọ rábàbà fún bóyá àwọn wrong people ni wọ́n ń bẹ̀. torí wá rọra ní opportunity ò fẹ́ kí kéèsì end kó bá lè máa jáde lójoojúmọ́ láti wá máa sọ̀rọ̀ nípa TaniOlohun kó bá lè wá máa sọ pé sí kọ́mẹ́ǹtì ẹ̀sẹ̀ bó ṣe sàlámọ̀ lẹ́kùn lẹ́mọ̀ sọ sọ́dà kọ́mẹ́ǹtì ẹ̀sẹ̀ tá a mọ̀ sí ẹ̀mọ̀ kan sàlámọ̀ lẹ́kùn kó bá lè má ṣe gbogbo yẹ. ìtorí èlò ò ṣe fẹ́ kí kéèsì yìí end ó dẹ̀ máa end níṣojú ẹni kéèsì yìí ṣe máa ojú dẹ̀ máa tiẹ̀. àní tí everybody bá sọ tí bá dákẹ́ because of everybody I will never dákẹ́ because of you because you are a non-entity you are alábòsí aláìdáníẹ́ irú èèyàn tí bàbá làbíbù lágbàjì ń sọ yìí òun ni ẹgbọ́ tán. respect tó ga gan wà fún ìyá tí ìyá bá ti lọ́wọ́ sí kankan gbogbo ẹni tí bá ń jẹ́ ọmọ lágbàlá ayé ó gbọ́dọ̀ rí pé ìyá nìyá ń jẹ́ o respect ńláńlá ló wà fún ìyá o tí ìyá bá ti sọ pé ó tó fún nǹkan ọmọ gbọ́dọ̀ yóò tó o kì í sí ìyá tó bí ọ̀nìkan ni mò ń wí o àwọn náà lóyún wa o àwọn náà tọ́ wa o àwọn náà fún wa lọ́mú o àwọn náà tá a bá sóríire òfò tí wọ́n ní. bàbá tún lè ẹ̀dán pé bàbá ó tún lè rí ibi pẹ́ sí ìyá ò lè rí ibi kankan pẹ́ ọ̀rọ̀ ọmọ sí o bàbá tún lè bí ẹlòmíì o tí ọmọ kan bá pàdánù ayé ẹ̀ àbí bàbá ò jèrè ẹ̀ ó lè jèrè ẹ̀ lọ́dọ̀ ọmọ míì tí ẹlòmíì bí fún ṣùgbọ́n ẹ̀ńtà bá ń pè ní ìyá ẹ̀ rí ibi pẹ́ sí o ìyá ẹ̀ rí ibi pẹ́ sí o òfò tí ọtọ́ bá fi lè ṣòfò ìyá àwọn ò jèrè náà nu bàbá tún lè jèrè ń bò míì yóò níbò míì tó ti jèrè jọjọ ọmọ tó ṣòfò òun náà lọ so torí ẹ̀ èmi respect ìyá gan so àti pé kí lọ́jọ́ orí tiwa náà kí làwọn gan jẹ́ we are nothing so wọ́n bọ́ ànábì wọ́n yasọ ànábì wọ́n lẹ́kọ̀ọ́ mọ́ ànábì wọ́n ká ànábì lẹ́yìn ọ̀kan ó tún ní Allahumma hidi qawmi fa innahum la ya'lamun so who am I ta lèmi jẹ́ tí wọn ò lè bú mi ta lèmi jẹ́ tí wọn ò lè sọ̀rọ̀ sí mi so they can abuse me anywhere but kí wọ́n bà mí lórúkọ jẹ́ òun la jà fún torí ọjọ́ ọ̀la ni torí ọjọ́ ọ̀la àwọn ọmọ tiwa náà ni gbogbo kálukú náà tó jábí amọ ẹ bá wa consider ọ̀rọ̀ yẹn torí ọjọ́ ọ̀la àwọn ọmọ tiwa náà nígbà tí wọ́n sọ pé àdúrò mi mo ṣe irú nǹkan tó sọ pé mo ṣe yẹn tí mi ò tẹ̀ ṣe bẹ́ẹ̀ kájà ní téèyàn ṣe ni sẹ́wọ̀n pé ìwọ̀n ọ̀gá èmi tí mo ṣe náà fi kàn mí mo tí mi ì dẹ̀ ṣe bẹ́ẹ̀ so pẹ̀lú gbogbo bí mo ṣe ń làkàkà tí ń sá káàkiri ayé tí mo ń build. ṣé ti gbọ́ bàbá yìí sheik tẹ bá ń wo show yìí mo mọ̀ pé máa jù sí yín sheik labeeb lágbàjì I respect you for this. Ṣé gbogbo nǹkan tẹ́ ti ṣe sẹ́yìn tẹ́ mo fi eléyìí mo fi parẹ́ gbogbo ẹni tí tẹ́ bá ti sọ tí inú mi ò dùn sí nípa ọ̀rọ̀ ìṣẹ̀ṣe nípa ọ̀rọ̀ àwọn baba ńlá baba wa tẹ́ ti sọ ṣe eléyìí tẹ́ ṣe yìí mo ti fi pa gbogbo ẹ̀rẹ̀ ṣó ti yé yín bẹ́ẹ̀ tí ẹ dárúkọ torobìnrin lèmi náà torí pé ẹ dárúkọ pé ẹ respect obìnrin pé ẹ gbé fóbìnrin pé àtẹ̀yí tó tó yín lọ́jọ́ orí àtẹ̀yí tí ò tó yín lọ́jọ́ orí mo respect yín fún yẹn. Ṣé wá rí fídíò kejì tẹ́ ṣe àfà labeeb lágbàjì mi ò l'opportunity láti play because mi ò rí mi mọ̀ bóyá àwọn èèyàn ti rí dáadáa mo rí lórí Gloria kinní kan ó dà pé òun lélẹ̀ okay ìyá kan sọ̀rọ̀ ìyá ṣẹ́kì òkun sọ̀rọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n the full video mo rí lórí ẹ̀jẹ̀ ìwò náà Gloria blog bí nǹkan ni mo ti rí Gloria blog Gloria blog ìmọ̀ bóyá Gloria blog náà ni ṣé àwọn pé Gloria something Gloria kìíní kan ni mo ti rí mi ò rí mi dẹ̀ ní time láti máa wá mi dẹ̀ fẹ́ waste time ẹ̀yin tẹ́ ń wò mí tẹ́ bá ṣe tán tẹ́ bá rí ẹ máa understand mọ́ so mo rí pé àfà labeeb lágbàjì sheik labeeb lágbàjì wá ṣe another show
lẹ́yìn eléyìí tí mo play yìí wọ́n wá sọ wípé ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ pé kíní àwọn èèyàn pé àwọn lẹ́yìn fídíò táwọn kọ́kọ́ ṣe yẹ pé wọ́n wá ń sọ fún àwọn wípé àwọn èèyàn ń sọ̀rọ̀ àwọn kan sì ń sọ̀rọ̀ pé ọ̀ tí fi ilẹ̀ o kí kéèsì yẹ ò tí tán o ó sì wá ń kọ́ tí o ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ ṣẹ́rí afá labeeb lágbàjì ṣèyí labeeb lágbàjì ọ̀rọ̀ yìí tẹ́ sọ lẹ́lẹ́kejì yẹ èmi as far as I'm concerned ẹ̀yin kọ́ lẹ sọ ṣó ti yé yín ẹ̀yin kọ́ lẹ sọ eléyìí tẹ́ kọ́kọ́ sọ yìí ẹ̀yin lẹ sọ eléyìí tẹ́ kọ́kọ́ ṣe yìí tẹ́ ìgbà yẹn tí pé anybody ò tí pè yín you came out neutrally from your own heart that show that video came out àwọn tó bá jẹ́ psychologist tó bá understand nǹkan tí mo sọ wọ́n máa get ẹ̀ ẹ̀yin lẹ jáde there was no any form of influence kò sí anybody tó influence yín whatsoever bẹ́ẹ̀ ṣe jáde ní bóyá ẹ̀wà nínú mọ́tò ẹ̀mí yín kàn ní jáde kò ṣe show as a matter of fact ẹ sọ nínú fídíò yẹn pé life lẹ ṣe pé first time dẹ́dẹ̀ máa ṣe live ẹ̀kọ́ ní kẹ́tì ẹ̀kọ́ try ẹ̀ ní ẹ̀mí yín nínú ọkàn ìjẹ́ ọmọlúàbí yín lẹ fi jáde ẹ̀ wo tẹ̀sìn kọ́ lẹ wò ẹ jẹ́ ká ju tẹ̀sìn sẹ́gbẹ̀ẹ́ kan sìn ẹ jáde láti irú èèyàn tẹ́ ẹ jẹ́ naturally lẹ fi jáde lẹ fi ṣe show aláàkọ́kọ́ yẹn lẹ́dẹ̀ sọ ọkàn yín gbogbo ọ̀rọ̀ tẹ́dẹ̀ sọ ń bẹ̀ ló make sense pátá kò sí kankan tí mo jùnù nínú gbogbo ẹ̀. ṣẹ́rí èyí tẹ́ wá jáde tẹ́ wá sọ lẹ́lẹ́kejì yẹn ṣó tẹ́ padà wá ṣe yẹ ẹ gbàgbé ẹ̀yin kọ́ lẹ ṣe ṣó ti yé yín ẹ̀yin kọ́ lẹ ṣe because ẹ̀yin gan fúnra yín sọ ẹni wọ́n pè yín lọ́tún wọ́n pè yín lọ́sìn wọ́n ṣe kíní kan mo dẹ̀ mọ̀ pé sakama jẹ́ wà lára àwọn tó pè yín I am 100% sure pé sakama jẹ́ ó wà lára àwọn tó pè yín in fact alifufu gan máa wà lára àwọn tó máa pè yín mi tí wo ṣú ẹ so ìtorí ẹ mo rọra fẹnu kọ̀rọ̀ ẹ but irú èèyàn tèmi ti rí ìdẹ sí mo mọ̀ pé àlìfùfù náà máa wà lára àwọn tó máa pè yín àtàwọn chicken yòókù tí wọ́n fi ọ̀rọ̀ yìí make owó lórí social media ṣó ti yé yín so èmi I am not going to use that your second video against you láyé mi ì lè lò against yín Sheikh labeeb lágbàjì I am not going to use that show against you eléyìí tẹ́ ẹ kọ́kọ́ ṣe yìí òun lèmi mú dání and I appreciate it and I give it to you mo bẹ́rí fún yín honestly in fact kí n ti bá sọ bí bó ṣe rí nínú ọkàn mi fún yín you will not believe and bó ṣe yẹ kọ́ ọmọlúàbí ṣe máa ṣe nìyẹn téèyàn bá tó bá tẹ̀ níjà tó ní beef tó tí wàá téèyàn ń jà tẹ́lẹ̀ téèyàn yẹn wá tó lẹ́yìn ìgbà tí tó wá ṣe nǹkan gidi ó yẹ kéèyàn gbàgbé gbogbo nǹkan míì tó yàn lè ní lọ́kàn against ẹni yẹn in fact mi ní parọ́ fún yín mo ti post yín rí sórí page mi ìgbà tí mo rí kíní my spirit say kí n lọ delete post tí mo ṣe fún yín yẹn and I'm going to do it immediately tí bá ti parí show yìí mo máa lọ delete ṣe ibi tẹ́ ti ya fọ́tò tẹ́ cross ẹsẹ̀ yẹn èmi ti post yẹn sórí page mi rí tí mo fi yín ṣe yẹ̀yẹ́ mi ní parọ́ èmi ò ń parọ́ tí mo bú yín bẹ̀ because of gbogbo ọ̀rọ̀ tó ń jáde yìí náà ni ṣùgbọ́n eléyìí tẹ́ ṣe yìí sẹ́ mo fún yín respect after this show I am going on my page màá lọ wá ó ti pẹ́ màá dẹ̀ delete ẹ̀ ṣé wá rí show kejì tẹ́ ṣe yẹ I am not going to accept it pé it's coming from you no that show is coming from àwọn alátẹnujẹ àwọn wèrè tó ọ̀rọ̀ ń jẹjẹ without Facebook show ṣó ti yẹ yín irú ẹ̀yin sì ẹni ṣẹgbọ́n tẹ sọ pé ẹ̀ṣẹ̀ ń bọ̀ láti ibì kan ni ẹ wọ flight ẹ̀ ń lọ sí Ìlọrin ẹ̀ ń ṣe kíní kan gbogbo ayé ti mọ̀ pé ẹ̀yin ń rí bí lọ àwọn kan ò kúrò lójú kan bíi sakama jẹ Ìlọrin náà nínú yàrá ẹ̀ nínú rúùmù àti pálọ̀ kò ń rí bí lọ ṣó ti yé yín ìtorí ẹ̀ ni kò ṣe ní fẹ́ kí kéèsì yìí end ṣùgbọ́n èmi mọ̀ pé tí ògo bá ń jẹ́ ti Olódùmarè TaniOlohun máa bọ́nu kéèsì yìí tí ògo bá ń jẹ́ tó Olódùmarè ó máa kúrò nínú kéèsì ojú dẹ̀ máa tì wọ sakama jẹ àti whosoever tó bá wà nídìí kínní you are saying that we should not talk and ìwọ́dẹ̀ ń jáde láti sọ̀rọ̀ orí mélòó lo níṣó lórí méjì ni ó wá sọ fáwọn wípé àwọn ò lè gbàdúrọ̀ jọ́ta ló ń bẹ́ẹ̀ tayò sakama jẹ ta ló ń bẹ́ẹ̀ ta tẹ́tẹ́ ta ló ń bẹ́ẹ̀ tayò tó ń sọ wípé ẹ lè gbàdúrọ̀ kí ló kàn wá pẹ̀lú rubbish kí ló kọ̀ wọ́n rò pé wà ní time fún gbogbo nonsense yìí ni ṣé o mọ̀ pé àwọn tí wọ́n dá sí ọ̀rọ̀ yìí tí wọ́n help TaniOlohun láti kúrò ní kéèsì yìí o mọ̀ pé owó ló ná o mọ̀ pé time wọn ló ná o mọ̀ pé àìsùn ojú wọn ni wọ́n ná o rò pé ó ń pawó sí wọn lápò ni do you think they are gaining money from it mi ì sọ wọn tó wà lórí social media tó ti already ní established page tí wọ́n ti ń already make owó bẹ̀ o rò pé èmi ń pawó lórí ẹ̀ ni but we will always stand for justice àwọn òdẹ ní rí ọmọ ìyá wa
kódà ẹ̀yin gan ṣé mo purọ́ ni tí ọmọ ìyá yín gan tó bá jẹ́ pé ọmọ ìyá yín ló ṣẹ̀sí kódà kójú òun ló ṣe mistake kójú òun ló jẹ̀bi ṣe máa fílẹ̀ pé òkè kan pa ṣe máa fílẹ̀ lè fílẹ̀ in fact ẹ̀yin ò ní ever accept pé bóyá ṣe báwọn kọ̀ọ̀kan jáde àwọn èèyàn kan jáde àwọn oníṣẹ̀ṣe kọ̀ọ̀kan jáde tí wọ́n ṣe iṣẹ́ tí wọ́n sọ pé okay o tábà ní parọ́ pé ó níbi tí TaniOlohun náà ti ní little kinní tó ṣe o ṣe báwọn kan jáde tí wọ́n sọ ẹ̀yin ò lè jáde rú ẹ̀ ẹ̀yin ò ní sọ ẹ máa defend ọmọ ya yín to the core ni to the end ni nǹkan tó bá gbà lẹ máa fi fún ẹ máa rọrin síbẹ̀ tán ni but àwọn ọmọlúwàbí àwọn ọmọ Yorùbá ń jáde àwọn oníṣẹ̀ṣe míì ń jáde wọ́n try láti just to pé láti pẹ̀tù sí yín náà nù ni ìwọ tó jẹ́ wípé kò tiẹ̀ wá sí nǹkan tó kàn ẹ́ ìwọ chicken tí kò sẹ́ni tó mọ̀ ẹ́ rí tẹ́lẹ̀ tó jẹ́ pé ọpẹ́lọpẹ́ TaniOlohun nínú ayé ẹ̀ sakama jẹ tó jẹ́ wípé láìsí kíní tó ṣẹlẹ̀ yìí sí TaniOlohun kò sẹ́nibọ́dì tó mọ wèrè ẹ nínú ayé tó wá polówó fún wa lórí Facebook pé iṣẹ́ àfáà ló ń ṣe òun jókòó àdúrà fáwọn èèyàn ojú òtí ẹ òun ka àwọn tó ṣe lọ nílọrin àárí kọ̀ọ̀kan nu fámílì ẹ tó lè dárúkọ ó dárúkọ fámílì ẹ ó kàn dárúkọ àwọn fámílì onífámílì nílọrin tí wọ́n ṣe lọ but fámílì títí ẹ ò sí nínú ẹ iṣẹ́ àfáà ni kó jókòó táwọn èèyàn dẹ̀ ti jáǹsì tó ti rí pé gbogbo nǹkan tó ń ṣe yẹ sakama jẹ ni kò wá sí iṣẹ́ lọ títí fún ẹ mọ́ ó wá bọ́ sórí social media ó wá rán rí ó wá ní pé àfi táwọn èèyàn ò bá sọ̀rọ̀ mọ́ ayan gba ẹnu ẹ ṣorí ẹnu ẹ tó jóná yẹ ó máa gé dá ó máa bẹ́ dànù ni èmi ti sọ fún ẹ sakama jẹ wo mo lè má ṣe anything mọ́ kó jẹ́ ìwọ nìkan ni màá face bí ẹ dá ò lè shut any up I will continue to talk in as much as you are talking the only time I'm going to stop talking is when you stop talking ṣe bó ti sọ pé àwọn bàbá yìí ti sọ Ọlọ́run ti gbẹ̀bẹ̀ àwọn ti ṣe gbá kìnìkan why can't you zip your mouth or look for another thing to talk on your show kí ló dé in fact you are free to go to court bó ṣe máa ń ṣe tó jẹ́ ìṣe ẹ kó lọ máa ká gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ kó gbé sórí iṣu ẹ kó interview àwọn èèyàn kó sọ̀rọ̀ normal sọ̀rọ̀ like a neutral person you call yourself a journalist nǹkan tó gbé sórí page ẹ nìyẹn mi ìmọ̀ bí tó ti kà journalist yo nǹkan tó gbé sórí page ẹ lórí Facebook nìyẹn pé journalist yẹn ṣé bí journalist ṣe ń ṣiṣẹ́ ní ìwọ ṣe ń ṣiṣẹ́ yẹ ṣé bí journalist ṣe ń ṣiṣẹ́ òun ni ìwọ ṣe ń ṣiṣẹ́ yẹ wàá lọ sí court wàá lọ gbé incident nǹkan tó ṣẹlẹ̀ wàá wá máa sọ̀rọ̀ sáwọn èèyàn and you expect them to keep quiet níbo ló ti ń ṣerú ẹ̀. We are not dummies. We cannot keep quiet for you. And let me tell you, for your information, if everybody keeps quiet for you, me, Ikilo, I will not keep quiet for me. Ìjọ tó bá ti mú ẹnu ẹ kúrò nínú ọ̀rọ̀ TaniOlohun, or free láti máa sọ̀rọ̀ nípa TaniOlohun lọ. Ṣùgbọ́n tó bá wá sọ pé àwọn kan tó ń sọ̀rọ̀, ó dìgbà tó bá tó dákẹ́, kíní kan àbó wá mú ẹnu bà àwọn baba ńlá baba tiwa, àbáwọn irun mọ̀lẹ̀ tiwa, and you are expecting me to keep quiet. I'm sorry for you. Ẹ bá mi pín show yẹ ẹ bá mi ṣí ẹ jẹ́ kó kan gbogbo àwọn àfáà pátá ẹ jẹ́ kí gbogbo àwọn àfáà rí àtàwọn tó ń tẹ̀lé wọn èmi ò ní keep quiet tó o bá fẹ́ sọ̀rọ̀ TaniOlohun independently má sọ pé kí àwọn kan dákẹ́ ìwọ kọ́ ló ra dátà fún wọn ìwọ kọ́ ló ra fóònù fún wọn ìwọ kọ́ ló máa sọ nǹkan táwọn èèyàn máa ṣe everybody tó ń sọ̀rọ̀ lórí Facebook they are adults you are not the one to tell them what to do. tó bá jẹ́ wípé ẹ ní nǹkan ṣe táwọn àwọn tó tí TaniOlohun ṣe tó bá ní nǹkan ṣe wọn ò ní wariwo ọjà ẹni tí wọ́n bá nájà lọ máa wò ṣé TaniOlohun rí gbogbo nǹkan táwọn ṣe ẹjọ́ ṣé TaniOlohun rí wa because ìgbà ìbàjẹ́ tí ìwọ sakama jẹ wá ń wù ó fẹ́ ká sọ jáde ó wá ń sọ fún wa pé ká keep mute keep playing òun play ni you never see anything mo sọ last show mi mo ní mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ ó kàn ń dùn mí pé I don't really have that time because orí pé mi ìwá síta bí ijọ́ mẹ́ta inú èyí tí mo máa dùn pé ó ti sọ pé kọ́ má sọ̀rọ̀ mọ́ àwọn náà sọ̀rọ̀ mọ́ àwọn ọmọ ẹlòmíín lè má sọ̀rọ̀ in as much as tí mi ìbá ti bú àwọn tí TaniOlohun ṣẹ̀ tí mi ti bú wọn bí irú àfáà lágbàjì yìí sí I am really excited láti gbọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ lẹ́nu ìtorí ẹ̀ mo ṣe sọ pé ṣé òkejì tó ṣe yẹ ìwọ èmi mọ̀ pé irú èèyàn bíi tiwọ́ ló wà London èmi ò kà yẹ kún eléyìí tí wọ́n kọ́kọ́ ṣe tó ṣe fúnra ara wọn láti ọkàn wọn wáyé òun lèmi kà kún unfortunately it cannot be deleted because mo mọ̀ pé tó bá fi dídá ìwọ sakama jẹ̀bi pé kí wọ́n delete show yẹn ni gbà tọ́lọ́ máa mú ẹ kó lè wà deleted ṣó ti yé ẹ so lọ tún ṣe show mi kó wá máa sọ fún wa pé ká dákẹ́ abá ti dákẹ́ ni
ẹ má filẹ̀, ẹ má fi TaniOlohun lẹ̀. In fact ìwọ kọ́ ló wà ń bẹ̀. Tó o bá jáde kó wá sọ independently pé èmi o sakama jẹ́ o Yusuf sakama, ìwọ tó sọ pé èmi o Yusuf sakama o aka sakama jẹ́. Tó bá jáde kó wá sọ bẹ́ẹ̀, wá sọ pé èmi ni mo wà ní in charge case TaniOlohun, èmi ni mo sue TaniOlohun sí court, kò dẹ̀ ní jáde tí ẹ bá yé bú mi mọ́. Then you are not the son of your father. Tó bá jáde wá bẹ́ẹ̀ kó wá sọ, wá jáde wá dárúkọ ẹ fún wa. Wá sọ pé èmi Yusuf sakama aka sakama J, èmi ni mo wà in charge case TaniOlohun. Tẹ́ ẹ bá dẹ̀ yé bú mi mọ́, àbí tẹ́ ẹ bá yé sọ̀rọ̀ sí mi mọ́, àbí tí gbogbo yín pátápátá tẹ́ ẹ bá dákẹ́ ẹnu yín lórí ọ̀rọ̀ yìí o, mi ò ní fi TaniOlohun sílẹ̀. Tó bá ti wá ṣe yẹ, gbogbo ayé máa wá mọ̀ pé ìwọ sakama J ló wà in charge of the case. Àwa ní kí ìyá TaniOlohun tún gbéra láti Ìbàdàn kó tún wá rá bàbá fún wọn náà. Kó tún mú àbúrò ọkọ wọn wá bí àlìfùfù ṣe advice wọn jọ sí. Kéde bá ń bọ̀ ẹ̀mú ara adé ẹ̀kan yín wá kìdíkan nonsense concability. I don't have time for all this shit, man. I need to go. Ẹ̀yin tèmi, ẹ bá ń sí ẹ̀ so yẹ jẹ́ kó kan àwọn stupid lára. Ẹ jẹ́ kó kan àwọn chicken lára. Àwọn olè tí wọ́n fi case TaniOlohun tí wọ́n fi make owó lórí social media. Tó fẹ́ kó kúrò ńbẹ̀, ẹ jẹ́ kó kan wọn lára. Bí sakama J number 1, followed by àlìfùfù. Nisin o ti ń lead àlìfùfù, and the reason tó ṣe lead àlìfùfù ni pé mi ìwò show àlìfùfù recently. Ẹ mọ̀ pé àlìfùfù calm down lórí ọ̀rọ̀ yìí torí wípé ọ̀rọ̀ ají aago àti ají $10,000 ní Amẹ́ríkà tí ìyá Esabod ń bá treat, òun là àlìfùfù ṣe calm down. Kì í ṣe pé òun láti calm down. Ó try láti portray sí aráyé pé òun ṣe bó ṣe máa yọ TaniOlohun ní irọ́ ni o. Ìwọ tó ń sọ fún àwa wípé wàá máa gbé show TaniOlohun mẹ́wàá wàá máa gbé jáde tá bá dákẹ́. Ìwọ àlìfùfù, irọ́ ti báyé gbogbo yín jẹ́, irọ́ ti báyé yín jẹ́. Ìwọ tó ń sọ fún àwa tó ń ṣe show, tó ń gbé oríṣiríṣi videos tí TaniOlohun ti ṣe tẹ́lẹ̀, tó ń gbé jáde, tó wá fi threaten ìwà wípé tá bá ti dákẹ́ wàá máa gbé show yẹ sí wá every time. Ìwọ yìí náà nìkan ló wá ń try láti portray ara as a good person pé ìwọ ni òun ṣe lábẹ́lẹ̀ bí TaniOlohun ṣe máa jáde. Really? Ṣùgbọ́n torí pé kéèsì 10,000 naira, ají 10,000 naira àti Rolex jáde tí wọ́n náà ń sá kiri bó ṣe fẹ́ fọ̀rọ̀ ẹ̀ mọ́, tí wọ́n ti tàgé as a terrorist tó fi lè wọ Amẹ́ríkà, tó wá lọ gbé kéèsì yẹn fún ìyá Esabod kí ìyá Esabod bẹ́ẹ̀ treat ẹ̀. Ìyá Esabod wá gbé lórí condition torí pé àwọn ẹlòmíì tún wá lọ bá ìyá Esabod pé ìwọ ló wà ń di kéèsì TaniOlohun. Ìyá yẹn wá gbé ní condition pé tó o bá ti túwọ́ ní orí kéèsì TaniOlohun pé òun náà ní ṣe kéèsì titi ẹ láṣeyọrí. Ó wá calm down. Ó wá dàbí èèyàn tó ń bu omi tútù lé lórí, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà èéfín níwà. Ó sì máa ń hàn lára ẹ̀ nínú iṣu ẹ̀ tó bá ń ṣe, ó tó máa ranjú báyìí tí wàá máa ran ọkùnrin síta yẹ. Ó sì máa ń ṣò nínú ẹ̀. Ìwọ àti sakama J, ẹ̀yin méjèèjì, ẹ lè short wa. Tẹ́ bá dẹ̀ short everybody, ẹ lè short èmi. Ẹ gbàgbé bó ṣe happen. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.